Alhamdulillah, sallallahu sallam ala rasulillah wa ala alihi wa sahbihi man wala. Ṣẹ́rí lórí pé lọ́ọ̀yà ni wọ́n Atunse professor yẹn kò tiẹ̀ kàn mí bí a mo lè padà sọ torí ok lọ́ọ̀yà ni ok ẹ ká gbọ́ ìtókù nù. Wa alaikum salam dari. Àwọn kìíní yìí ṣe wá rí báyìí náà. Àfáà ni wọ́, lọ́yà ni ẹ́, associate professor ni ọ́. Látọ̀dún láwọn èèyàn ti jẹ́ olópo yìí tọ́pọ̀lọpọ̀ ti jẹ́ pé tó ti kú tí wọ́n wá ṣe à ń polongo. Káì, ṣe láwọn kìíní ọkọ̀ jọra wọn lójú gan wàlá. Kò wá ní tó ṣẹ́jú kan ọ̀gá àwọn DSS dúró Nàìjíríà tẹ́ni tí wọ́n dún pẹ́rẹ́ oníṣẹ́jú kan tó fi dé ìwọ nìkan ló wá mọ̀ wọ́n pé ìwọ nìkan ló pàtàkì lọ́dọ̀ ọ̀gá àwọn CSS ìyẹn tó bá tẹ̀yẹ sí pé torí pé irọ́ ba ayé ọ̀pọ̀lọpọ̀ irọ́ ba ayé àwọn ipò ìjẹ gan. Ọ̀rọ̀ tó ń sọ pé Saudi apologize náà mo ṣe ń bọ̀ ń bẹ̀ o irọ́ burúkú tí ó yẹ pé ìgbésí ayé tí yẹn máa fi ń pa irọ́ ni láti lè ṣe defend àfáà yín tó ń wíwì kúwì ẹ ní verify ọ̀rọ̀ ẹ kò sáré gbé ẹnìkan orí kìíní kan lórí TikTok kí ẹ má tiẹ̀ ro la ilaha illallah ẹ̀dẹ̀ pa ẹ lẹ́lu ẹ̀dẹ̀ pa ẹ ní ẹni tó lajú onímímọ̀ èyí tó kéwú nu yín èyí tó kàwé nu yín ẹ̀dẹ̀ pa ẹ lónímímọ̀ ẹ rí nǹkan lórí TikTok tẹ́kẹ́tì mo yẹ jókòó sí kánà yìí mo lè pa irọ́ lórí TikTok má dẹ́ post ẹ̀ ẹ bí nǹkan lórí TikTok ìwárí ó fi hàn jákèmálù á fi hàn wọ́n náà sáré gbé síta ó dẹ̀ pé ẹ ní professor ó dẹ̀ pé ẹ ní associate professor rather ó máa ga fún àwọn tó fún ẹ ní tó fún ẹ ní professorship tó gbà wọn ká ní wọ́n bá ṣe ìwádìí dáadáa ká lọ́ bá farabalẹ̀ ní wọ́n bá ti fún ọ ní wọ́n wá kọ ẹ̀ lọ́wọ́ ní ẹni tó lẹ́kọ̀ọ́ máa ṣe báwọn lórí TikTok ó ti sọ pé lórí official website Saudi a máa rí pé wọ́n láwọn ṣe apologize lẹ́yìn náà tí mo yẹ kọ post mo yẹ kọ topic yìí síbẹ̀ pé ẹjọ́ tẹ́bà tẹ́ pé jábá Saudi tẹ̀ wá apologize lóòótọ́ lọ kó kalẹ̀ àwọn wo ló máa ń gba owó yẹn gan-an ǹjẹ́ àwọn ìjọ kan wà o tẹ́pẹ́ àwa la máa ń gba owó apology pé àmì ṣe mistake pé aṣoṣù mú o àwọn wo ló ń gbà lẹ́yìn tó bá gbà ibo lọ́wọ́ náà sí ibo lọ́wọ́ pín sí torí mo kọ́ tẹ́ wo fídíò àwọn èèyàn gan mi ò rí ẹni tó sọ̀rọ̀ yìí pé tó bá tẹ̀ lọ́sẹ̀ sanwó yẹn àwọn olóò sọ fún gan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi mọ àwọn tó sọ fún bí ẹ̀mí náà tẹ̀lé mo lè máa ṣiṣẹ́ ń bẹ kí mi náà máa jẹ́ owó fà o. sorry. abẹ́ ẹ̀gbọ́n kan ni Saudi san 1 billion plus àwọn olóò sọ owó yẹn fún ẹ jẹ́ ká mọ̀ wọ́n àwọn tó ń jẹ owó fà yẹn bí wọ́n bá tẹ̀ kódà kó pàwẹ̀ mẹ́rin jẹ márùn mẹ́fà kí ni yóò ṣe yóò san padà kọ́ ni kò máa yé mi o ẹ̀dẹ̀ máa pa irọ́ ìṣe làákàyè ni àwọn ọ̀tá Saudi náà máa ń gbé odò rúmọ̀ ìkáàkiri náà máa ń gbé odò rúmọ̀ lẹ́sìpé ìjọba Saudi àwọn ìgbìmọ̀ ti wà sẹ́pẹ́ fún ìgbà àwọn rúmọ̀ yìí tẹ́ bá ti ń gbé wá wọ́n pè ní mukafahatul isharot àbí àwọn tó fẹ́ pé wọ́n gbé wá ká máa ṣe kíni bẹ́ẹ̀ bá ti gbé rúmọ̀ yín dé a máa dá padà pé irọ́ ni sọ àwọn ìgbìmọ̀ ti wà lórí rẹ̀ tá máa tàn mọ́lẹ̀ sí irọ́ yẹn ẹ wá ní Saudi iṣẹ́ tẹ rò pé eré ní Saudi ti ń wọ́ṣù ni ṣe rò pé ọ̀nà kan ló ti ń wọ́ṣù àbẹ́ rò pé àwọn aláìmọ̀ kan àwọn bíi tiyín wọn náà sáré gbé wọ́n ń èpè ẹ̀wọ̀ èpè tó wọ̀n tẹ́lẹ̀pọ̀ ń takò mùdírù ṣúrò kí ló ń takò mùdírù sí wọ́n takò mùdírù lórí personal affair wọn takò mùdírù lórí personal affair wọn fa
lórí pé mùdírù ọ̀fẹ́ bẹ̀ ọ́n sọ tí ò sí nẹ́ẹ̀sìn ọlọ́run ọ̀dẹ̀fẹ́ fi ẹ̀sìn àwọn ṣíà nílẹ̀ ẹ̀sìn àwọn ṣíà tọ́sí tí mo ṣe ń wo fídíò kan náà láìpẹ́ ìtẹ́nà pọ́ ti wọ́n ti sọ̀rọ̀ nílẹ̀ pọ́ ti sọ̀rọ̀ yẹn náà ti pẹ́ pé kò sáwọn aláṣọ ti bàṣẹ́ wọ́n nàbílẹ̀ tán ní kò sí nǹkan tó ń jẹ́ pé ọlọ́run fún àwọn mẹ́wàá ní ìró ìdùnnú àlìjẹ́nà pọ́n àlìjẹ́nà ni wọ́n sọ wọ́n ní ìtàn táwọn kan lọ kọ ẹgbẹ́rọ̀ ìtàn ní tó wà ní hadith pé Abubakar fil janna Umar fil janna Uthman fil janna Ali fil janna fulan fil janna tánà bí fún wọn ní ìrọ̀pálẹ̀ ọmọ àlìjẹ́nà ni wọ́n tẹ́yìn náà tàbátà àti pọ́dà hadith ni ẹ̀tàkù tí orí ẹkú ti fẹ́ bà dìtẹ̀ fáwọn èèyàn ṣọ́lọ́hùn sọ́nù kan wà ní wípé ní ọlọ́run ní was-sabiquna al-awwaluna al-muhajirin wal-ansar àwọn tó ti gbáwájú tó ti ṣáájú nínú àwọn tó ṣe hijira àtàwọn ansori mara Medina wal-ladhina taba'uhum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kò tún ṣàwọn sábẹ́ nìkan fa radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn tọ́lọ́ bá yọ́nú sí yàn níbo ló máa ń fi sí ọlọ́run ó kìkọ́ àyà kan lélẹ̀ látọjú ayé wọn radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn tọ́lọ́ bá ti yọ́nú sí yàn tó bá kú ṣe máa ń fìyà jẹ ni àyà kan lélẹ̀ ẹ̀ẹ̀kan isi ti tó kóró pọ̀ àmọ́ ẹ̀wà àwọn èpè ńláńlá wọ́n sì bú ànábì sallam wọ́n bú ànábì sallam àṣẹ ogbóròyìn wà láyé àṣẹ ogbóròyìn yìí tẹ́lẹ̀ wà dẹ́lẹ̀ lẹ́kṣọ̀ ní yunifásitì láwọn yunifásitì káàkiri ẹ̀tẹ̀ wà ń bẹ̀ ṣíọ̀ ogbó ipò tẹ́lẹ̀ wà ṣíọ̀ ogbó tẹ́lẹ̀ jẹ́ tán lẹ̀ pẹ̀lú ànábì tẹ́ ẹ̀dùn wọ́n bú mùdírù yìí ẹ̀wà ń jẹ ẹ̀já yẹn náà ṣàfihàn hàn fẹ́ káyé mọ́yìn torí túmọ̀ ẹ̀ ní ẹ̀ náà tí yẹn bá jáde torí kọ́ bọ́ ànábì lásòjá ànábì tó jáde tó sọ̀rọ̀ torí kọ́ bá ànábì kódà kẹ́ pé àsìkò yẹn náà òun náà jáde ni a ní mọ́dàlá jíjáde rẹ̀ fani makhrujuk ṣùgbọ́n lórí pé ń bú mùdí rẹ̀ wọ́n náà wá jáde a máa bú ọ ni bí isa khurujuk waluzumuka baytaka indama subba rasulullah sallallahu alaihi wasallam so ẹ̀yin yẹn fẹ́ hàn ni ẹ̀yin fẹ́ wá hàn tí yín ni torí pé ẹ̀rọ ayẹyẹ náà fẹ́ dẹnu sí Abu Mudiru kọ́lé bá mọ̀ pé ìnáwó náà tó máa ṣe bẹ́ẹ̀ ni ọ̀nà máa polówó ara rẹ̀ professor ni associate professor ni wọ́ kí ẹ̀yin ṣé ẹ máa dóyè tó jẹ́ associate professor nílẹ̀ yìí nílùú òkèèrè àwọn èèyàn gba professorship káàkiri ẹnìkan ò rí wọn polówó ara wọn tí nǹkan bá dúpẹ́kẹ́ ọ̀gá àwọn kìnnì kan ní ogbó Nàìjíríà ó ṣe àpònú ẹṣẹ́ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ bí ẹni tí ó gbọ̀n báyìí àkọ́kọ́ ni pé tẹ́ bá tiẹ̀ mọ̀ wọ́n gan ìyẹn tó bá yẹ pé ẹ̀ mọ̀ wọ́n tó òpòrò ayé ni tẹ́ bá tún jó pòrò ọ̀run gan ìyẹn lè pa ọ́ lọ́run náà ó ṣẹlẹ̀ bí àdìsí kan wà tánà bí ni wọ́n bí láwájá pé ó ṣe báyìí wọ́n lòun ò ṣe fa kó sì máa la fámì ká wà òde ṣàndìsàn àwọn obìnrin ọlọ́mà ní kọ́ di ẹnu rẹ̀ pa so èmi lè pọ́ ládìkẹ́ ọmọ náà tó ya olórí bú ẹ̀ dáde so obìnrin ọ̀tẹ̀ ń pamọ́ sùn rí àìpé sùn rí àsùn ó fún ta ni lẹ́yìn náà ẹ lọ sí àwọn pages ẹ̀ rí táwọn sudan sọ́bẹ̀ pé ìpòrọ́ ní àfáà tẹ́ ń dárúkọ ànùjẹ́mí tẹ́ ń ṣìpè sí nàìjíríì náà àwọn gan àwọn ọgbọ́n náà lọ ti sọ̀rọ̀ pé èyí ṣe àyè òpòrọ́ ayé ẹṣẹ́ àponú báyìí tẹ́kọ̀ọ́ fẹ́ máa mú àwọn èèyàn lọ́dẹ̀ lẹ́yìn náà àwọn àfáà ti sọ̀rọ̀ náà láwọn ògbómí náà pé àwọn èèyàn ṣe à ń ṣe làákàì báyìí ṣé eré làwọn kọ́ fi ń wóṣù ni lẹ́yìn ṣe sultan gan owó oṣù kò rí nǹkan rẹ̀ ni káwọn èèyàn òróṣù Nàìjíríà yìí nílọrin ṣáwọn èèyàn òróṣù ni ká máa sọ láwọn ọlẹ́ nọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ṣù Tógò ọmọ Tógò kan ó ṣe kó lọ́mi lánàá ni kò tí kó gan ṣe wà Nàìjíríà báyìí tó ṣe ń pọ̀fẹ́ padà mílíọ̀n ní Liberia ó bí ọ̀rọ̀ ọ̀rọ̀ṣù níjọ́ sátọ̀dẹ̀ ọ̀rọ̀ṣù káàkiri ayé ẹ̀ẹ́sẹ̀ máa gbọ́ ẹ wá ní ìjọ tí bàbá ti yín mú kalẹ̀ náà ní Kàbàrà násìbì Kàbàrà ajá nàbí Ọlọ́run ó já nàbí Muhammad sallam tí ò lè forí gbági níbi mistake ẹ̀jẹ̀ náà ní ọ̀rọ̀ṣù Ghana ẹ̀jẹ̀ sọ pé ní Saudi kàtẹ̀ kọ́kọ́ wò pé kàbẹ̀wò lẹ́ẹ̀mejì ẹ̀jẹ̀ náà ní kinní kan àwọn ọ̀rọ̀ tí ò bá pọ̀lọ̀ mú gẹ́gẹ́ tí mo pẹ́ nílé ìkànnì fẹ́ máa wá wá wí àwa sọ tamọ́tamọ́ náà ló fi fàtẹ́ pé wọ́n fi rí nǹkan ní TikTok lọ́ fi hàn àárín ẹ̀sìlẹ̀ ẹgbẹ́ ìkàwé ọdún tí yẹn bá ti fẹ́ takò tọ́ nígbà míì ọgbọ́n yẹn á máa dọ̀dẹ̀ ni òun ló fà á torí kò yẹ ká yẹ pé wẹ́n tó lóun kàwé tó lóun lajú tó lóun ṣe research lòun fi dépò fi gba torí pé kẹ́ tó dépò pò tẹ́lẹ̀ dé yẹn ẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ research ẹ̀ ti fi press prove ẹ̀ wọ́n ti ní kẹ́ defend nǹkan tẹ́ ṣe kọ́ tó lè gbé certificate lẹ́yìn lọ́wọ́
so ẹ wá ń sọ kàtàkàtà ọ̀tẹ́ lórí TikTok bí ọmọ kan ọmọ ọdún mẹ́kànlá kan tó kọ̀ ṣe rán ní kọ́nà kan bì kan àbáwọn ọ̀tá ọ̀sùn òdí àtàwọn ń takò sáwọn dídẹ́pọ̀ ayé tiwọn káwọn àtakò dáadáa orí ayé làwọn wà kọ́sì lè bá aṣọ láìkí àmọ́ so tí màá ṣe ẹ̀yìn ní máa sọ kọ́tàkàtà yẹn ọ̀rọ̀ ṣù káàkiri kí ló kàn tàwa pẹ̀lú nínú ilé tí Sókótó wà ṣùgbọ́n Sókótó ní kẹ́nìkan má ṣe oṣù tó wá fẹ́ ṣe tí wá ṣe orí ibùtẹ̀ kó má ṣe ni aláwọ̀kọ́ láti ẹni pẹ̀tẹ̀ wá mọ̀ DSS gan ṣẹ́yìn nìkan lẹ́yìn mọ̀ DSS ẹlòmíì ò mọ̀ DSS ẹlòmíì gan mọ̀ DSS ẹlẹ́ẹ̀kejì ni pé ṣẹ́yìn lẹ pàtàkì jù lọ́dọ̀ DSS tí ó fi wá gbọ́ tí ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣáwọn tẹ̀tẹ̀ à ń pè àwọn military body àbáwọn ìjọba gan government in general ṣe ò pọ́kọ̀ tí ẹ̀ ponú bẹ́yìn ṣe ponú ni ẹ̀kọ́ tẹ̀ ní ká máa lọ síbi kan ẹ̀wọ̀n ọ̀nà kan máa lọ láì ní any verification àbí any protocol tó máa ń fọ́lò lórí ìgbà àwọn nǹkan ṣíṣe ẹ̀wọ̀ ẹ̀kọ́ òbí yẹn àwọn ẹni tí ó bá lajú lẹ́yìn ẹ̀ máa sọ gba àwọn ọ̀dẹ̀ yẹn fún gba àwọn tẹ kó síbẹ̀ náà tẹ́ àwọn aláìmọ̀kẹ́ tẹ́ kó tẹ́ ń bá sọ̀rọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ sí títà wá tiẹ̀ síwájú ń sìn pé kàdá fatuwa ìsìn lẹ́sìn ìdí rẹ̀ ó hàn síta gbogbo rọ́tò lókè yẹn náà jẹ́ bó ṣe jẹ́ jáde sọ́ọ̀lù sọ́ọ̀lù kàlọ́ọ̀bì hamdik ṣẹ̀dọ̀ ńlá ìlànà ìdásílẹ̀ pàtó ilé assalamu alaikum.